yìí gbogbo ẹ̀yin lólùfẹ́ Ojútólé TV ẹ káàbọ̀ sí orí ètò yín tí mo bá ṣe máa jọ mú jàre báyìí máa ń ṣe tá máa ń fún yín jẹ back to back lórí ètò wa tá máa ń jẹ́ kí ẹ̀yin èèyàn mọ̀ nǹkan báyé ṣe rí báyé ṣe ń lọ àti àwọn nǹkan tí àwọn èèyàn ò mọ̀ tó dẹ̀ yẹ kọ́ mọ̀ tá máa ń gbé wá sí etí ìgbọ̀yín àti ojú ìwòran yín tẹ́yìn èèyàn fi mọ̀ bá ṣe lè gbélé ayé bá ṣe lè tọ́ wa sọ́nà bá ṣe lè tọ́ mọ́ bá ṣe lè tọ́ gbogbo gbogbo nǹkan tí ẹlòmíì tó ṣókùnkùn sí náà là ń ti hàn mọ́lẹ̀ sí ìyẹn ní iléeṣẹ́ Ojútólé ó ní ìgbádùn tí ń ṣe di àwa lógún lóòrèkóòrè àti pé ní ìgbàkúùgbà ibo la tún wà lẹ́nìí ẹ ti mọ̀ pé ẹ bá ti rí yèyé oge kò sí ni ẹ máa rí bàbá Alubarika àwọn ẹbí dànù ẹ ti mọ̀ pé ẹ máa rí bàbá mi lẹ́gbẹ̀ẹ́ bá ti rí yèyé oge ẹ rí bàbá Alubarika lẹ́yìn ọ̀rọ̀ bàbá Alubarika la tún wà yìí a fẹ́ wá fún yín jẹ back to back a fẹ́ jẹ́ kẹ́yìn èèyàn tún mọ̀ bó ṣe ń lọ àti pé àwọn nǹkan tó lẹ́tọ̀ọ́ sí láti mọ̀ ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ bàbá ti wọ́dún tuntun ẹ bá wa gbàdúrà fáwọn èèyàn ẹ bá wa kí wọn. ẹ ṣe yèyé oge òkè òkè lẹ́mú máa ń rutí òkè òkè lọ́la yóò máa lọ aláṣẹ wa Ojútólé ẹ̀ní lọ́lẹ̀ o àbáànú pàdé o gbogbo ọmọ Nàìjíríà abẹ̀rẹ̀ ọdún pẹ̀lú bísímìláì Ọlọ́run dákun jẹ́ ká parí ẹ̀ pẹ̀lú alihamudulilayi bó ṣe wù kó le tó ọlọ́mọdé ò lè mọ́ wa Nàìjíríà ọlọ́mọdé àgbàlẹ̀ tá a bànújẹ́ o. àmín lọ́la Ọlọ́run bàbá lẹ́ni mọ́bi ta fẹ́ lọ lẹ́ni ni pé àwọn ọ̀dọ́ ìsẹ̀yìn wọ́n máa ń dáṣà kan ta àṣàyàn dẹ̀ ti ń lọ sí pé àwọn olórin tàkásùfè gan ti fi kọrin gbogbo ẹ lọ wọ́n ní ẹ fún wa lọ́ṣẹ gé àṣẹ fún wa pààrọ̀ ṣẹ débi pé oníjùjú gan tó fi kọrin ó ní ẹja tó dé bàbá Alubarika kọ́ lọ ṣọṣẹ bìsàbìsà fún yín ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ bàbá kí ló ń jẹ ṣọṣẹ bìsàbìsà wà ní. ó ṣe yèyé oge ó ti parí ọ̀rọ̀ oní bàbá Alubarika ẹni ọba ti lálùbáríkà ló ní gbogbo nǹkan kí ni mo wí fún yín. ọba ti lálùbáríkà ti ní gbogbo nǹkan. sórí téèyàn bá ní òun ò ní gbìyànjú sórí ayé ara òun ń tọ̀ á bára rẹ̀ lẹ́yìn sọ̀ǹgbọ́ mi sórí ọṣẹ bìsàbìsà tí wọ́n ń sọ yìí òun náà ni mùsùlùmí ń pè ní wábìláì tàòfíkì ọlọ́njà ṣe kò ń gé oríire àtàwọn ọmọ olórin àtàwọn èèyàn náà sọ pé ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Alubarika kọ́ lọ fún wa lọ́sẹ̀ bìsàbìsà tó gbàgbóró tí wọ́n ń sọ ṣe bá àánú ni ẹni ọba ti wá tó ràánú gbà ẹni abá sọ̀rọ̀ tó ràánú gbà ẹni tó ṣe tó ràánú gbà ẹni tí ń bẹ lọ́wọ́ ọmọ tó rọ́mọ ẹni tí ń bẹ lọ́wọ́ ọkọ tó rọ́kọ nírú ọjọ́ àná mo gba lẹ́tà ayọ̀ tí mo gbà ni pé oníròyìn kan tó hàn ló mọ ọmọbìnrin mọ̀ mí wọ́n sọ pé kò lè fọkàn láyé kò lè ṣe kinní kan láyé òní ṣe kinní nígbà tí ó wà lánàá kò wá sọ fẹ́mi ó wá ṣe surprise fẹ́mi náà nígbà tó máa wá gbọ́ mẹ́wàá àṣọ ti fọ́kọ ó ti bímọ bí mo ṣe ṣiṣẹ́ fún tán ó wá ra nǹkan wá dúpẹ́ gbogbo wọn wá ń kọrin wọn ń ṣàwàdà ń bí ó pọ̀ bẹ́ẹ̀ bí omi òkun ọmọ pé iṣẹ́ eré ní máa bò kí ni mo wí fún yín iṣẹ́ eré ló ń bò tó bá jẹ́ pé iṣẹ́ ibi ní bomu ní ti gbókọ wa kiri àgbáyé ṣùgbọ́n iṣẹ́ eré máa ń bò ní sórí yún kálukú ni ṣùgbọ́n ẹni a bá ti wò fún ntọ́ bá ti kálukú mu ni ẹlòmíì àdúrà ló bára wẹ̀ mú ẹlòmíì ìwẹ̀ ló bá àgbo ló bára wẹ̀ mú ẹlòmíì oúnjẹ ló bá ìràwọ̀ ẹ̀ mú sórí nínú àìsàn tí ń ṣèyàn lágọ̀ọ́ ara tó ń wò ó mọ̀ pé nínú nǹkan tí wọ́n jẹ ń pẹ̀lú téèyàn ń jẹ sẹ́mi. nǹkan mi ń bẹ ó rí i pé gbogbo ìgbà téèyàn bá gbààwẹ̀ tán nígbà táwọn ó bá fi di kínní ìkejì ìkẹta ìkẹrin karùn-ún yóò wá mọ̀yàn lá nígbà téèyàn wá fi gbà á tán kò wá ní ṣàìsàn kankan lára mọ́ kò sẹ́ni tí ó mọ jèèwọ̀ nígbà tí ó gbààwẹ̀ kò sẹ́ni tí ó mọ jèèwọ̀ èèwọ̀ yẹn ní pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní mú àìsàn ní pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n wọ́n bá dọ́dọ̀ àwa eléyìí ni ẹ wẹ̀ eléyìí ni ẹ lò eléyìí ni ẹ ṣe báyìí nítorí àwọ̀ rẹ jẹ mọ́rè nítorí rẹ jẹ mọ́nì ń lọ ṣe bìsàbìsà ǹjọ́ ò lẹ́ pàdé ìjà lọ tí wọn ò ní pọ̀ lọ́nà kí ni mo wí. òsìjọ́ ta máa pàdé ìjà lọ tí ò ní pọ̀. ìjà lọ pọ̀ lọ́nà ń jẹ bá dé gìyàn ìjà lọ téjò bá bọ́ bẹ̀
yóò jára jẹ òun ni ó fẹnu ara ẹ̀ sára ẹ̀ pa. èèyàn ní dínà mọ́yàn ọlọ́run dínà mọ́yàn òdodo ọ̀rọ̀ tí mo fẹ́ sọnù ìdínà èèyàn làwa mú kúrò ló dàbí páwà là ń fún wọn lọ́sẹ̀ bìsàbìsà tó ẹ gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi ìdínà èèyàn ẹni tó yẹ pé kó ràánú gbà tí wọn ò jọ ràánú gbà ń rìn mọ́lẹ̀ lójú oorun tí ń lálàákàlà tí ń jẹjẹkújẹ òun náà kẹ̀dẹ̀ rí tá ń bá fọ̀ tó sọ alẹ́ òní lọ́ọ̀bì kankan mọ́ àti kìíní kan òní lọ bọ́ọ̀ lọ́ọ̀bì kankan mọ́ ibì kankan òní jòkó tí ọlọ́run ìyẹn pẹ́ nìkan kó lọ́ọ̀bì kan ẹni tí ọba lọ́ọ̀bì kan mọ́ ṣe bí nǹkan jòkó tí lọ́rùn náà ni ẹni bá lóun ní po lóríire mọ́ pé kọ́ bá ń wóríire ṣe bórí ibú ó jòkó tì kí ni mo wí. ẹni tó bá po lóríire mọ́ orí burúkú á jókòó. ẹni tó bá lóun ò ní po lóríire mọ́ pé kọ́ bá ń wá solúsọ oríire sáyé o ṣe bórí ibú náà ni ó jòkó tì ọlọ́run nínú ọdún tuntun yìí mọ́jọ orí ibú ó jòkó tì wá ọlọ́run jẹ́ aráàánú gbà oríire lẹ́yìn wá lẹ́yìn fi ń débì ẹ sì jó lóríire èèyàn ẹ sì jó lóòótọ́ èèyàn ẹ sì já láàánú èèyàn ojú tó lé gbé pípà kan jáde lọ́dún kan ọgbà jìjìjì ẹni yẹn wá bí ńgbà tí ọba kọ́ síbi àní àrídájú wà lórí ọ̀rọ̀ bàbá yìí tọ́lọ́run bá jẹ́ kó lè rí àwọn kan wá ń sọ̀rọ̀ nínú kọ́sọ́mọ̀ mi lẹ́ẹ̀kan tí wọ́n ń sọ̀rọ̀ fún yín pé bàbá yìí ẹni ọba ti rí oróríire ẹni bá ti dọ́dọ̀ bàbá yìí ó ti lálùbáríkà àfiwọ́ tí wọ́n bá ṣe iyèméjì lónìí ṣe ta ló wá ní kán máa ṣe bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni irú ọmọkùnrin oníṣe ó ti kọ́lé ó ti rọkọ̀ ó ti ṣe nǹkan kan gbogbo nǹkan dáadáa wá wà lọ́wọ́ ẹ̀ wọ́n náà rápẹrẹ gbogbo àwọn èèyàn tó rí tí wọ́n ń sọ látijọ́ wọ́n ti ń sọ yìí àṣẹ ọlọ́ọ̀ni ṣùgbọ́n gbogbo ń tẹ́dà bá ṣe kí ọmọ lè rò bóun ló ń ṣe kó gbàgbọ́ lọ́ọ̀ ní ṣe kí ni orúkọ ọlọ́run Allah kí ni mo wí ọlọ́run ló ń ṣe ọba Allah kí ni mo wí bó fẹ́ jáwé ọba Allah bó fẹ́ wégbò ọba Allah bó fẹ́ ṣe nǹkan kan ọba Allah sórí gbogbo nǹkan téèyàn ti fi tọ́lọ́run sí ọlọ́run máa ń ṣílẹ̀kùn ayọ̀ fún ni ọlọ́run nínú ọdún yìí á ṣílẹ̀kùn ayọ̀ gbogbo kọ́kọ́rọ́ ayọ̀ wa tọ́ta gbé dání ọlọ́run gbà lọ́wọ́ wọn ó ṣí gbogbo kọ́kọ́rọ́ ayọ̀ wa tí ọ̀tá gbé dání nínú ọdún yìí ọlọ́run ti gbà lọ́wọ́ wọn ọlọ́run ti ṣí fún wọn ọlọ́run lẹ́tà ayọ̀ wa tọ́ta jùlẹ̀ àwa la fọwọ́ wa mú ajá agbésí ayọ̀ ń bẹ̀ ọkàn wà lọ́wọ́ a rí ìdùnnú gbogbo àṣà tí wọ́n ń dá yẹn gbogbo àwọn èèyàn tí wọ́n ń ṣe yẹn gbogbo ayé wọn mọ̀ dá sí ni jẹ́ ká lọ sọ́dọ̀ àlùbáríkà kọ́ lọ fún wa lọ́sẹ̀ bizabiza jẹ́ ká lọ sọ́dọ̀ àlùbáríkà kó lọ fún wa lọ́sẹ̀ bizabiza èmi náà fẹ́ máa bó káàdì. èmi náà fẹ́ máa bó káàdì. lórí ilẹ̀. ẹwẹ́ yẹn ara lé ibi tẹ́ tí ń wò wá kíbi tí wọ́n ti ń bọ̀ ó fẹ́ bó káàdì fẹ́ wọṣẹ́ bizabiza wá sátẹ̀ ọlọ́run ẹlẹ́dàá ẹ̀ wá pe ọba tààlà sí ọ̀rọ̀ ayé ẹ̀ nínú ọdún tuntun kó lè bá àrọ́nà àbáyọ mo ti ń sọ bójú ọ̀rẹ́ ló ń bá rìn tí ò ṣe kí ni tó o bu yìí kún ẹ tó kúrò lójú kan ò yá fílẹ̀ kó wá tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ ayé ẹ̀ ibikíbi tí ìwọ bá ti ń bọ̀ mọ́tò kò dúró easy láti wọ̀ jù wọ́n ṣáà ti dé Ìkòròdú garage kó béèrè mọ́tò tó ń lọ sí Ìjẹ̀dẹ̀ road kó wọ̀ bọ́lẹ̀ ní Ìgbódù junction má gbàgbé kọ sílẹ̀ Ìgbódù junction kó béèrè bàbá Alubarika Aworawo Agbaaye wọ́n mú ẹ délé wọn kò pé méjì tàbí kò pé nọ́mbà yìí ibikíbi tí ìwọ bá wà orí ilẹ̀ tí ìwọ bá wà tó o bá síbẹ̀ wọ́n á ṣiṣẹ́ fún ẹ pé nọ́mbà yìí 08023829492 08023829492 wá fi ọ̀rọ̀ ayé ẹ wá bèrè sí ìrìn àjò ayé ẹ wá gba ọṣẹ bizabiza wá bèrè bó ṣe máa rìn ìrìn àjò ayé ẹ bàbá ẹ bá mi ṣàdúrà fún mi. ó ṣe èyí oge àṣìdẹ̀mádé ọmọ alábàlà tó dásà náà lẹ̀ Ọlọ́run jẹ́ kó náà máa ga o àgbogbo àwọn èèyàn náà tí wọ́n ń bá dá Ọlọ́run jẹ́ káwọn náà máa ga o bìsàbìsà ìdùnnú gbogbo kálukú ní bókàdì ayọ̀ nínú ọdún yìí à bókàdì ayọ̀ nínú ọdún yìí ayọ̀ ti jẹ́ tiwa nínú ọdún yìí ìdùnnú ti jẹ́ tiwa nínú ọdún yìí àní lọlẹ̀ àní rógun ẹjọ́ àní rógun ìdààmú wàhálà ò ní jẹ́ tiwa. àmín òun náà nìyẹn ẹ máa tẹ̀lé Ojútólé TV ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.